ṣùgbọ́n ẹni ó bá ti ń bá rìn máa fúnra ẹni afurasí máa ló gbà káyẹ̀ra. Ẹni ó bá ti ń bá rìn máa fúnra ẹni afurasí máa ló gbà káyẹ̀ra. Bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn kò yẹ ká bá wí, tágbà bá wá takùn mọ́lẹ̀ ló yẹ ká fúnra. Bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn kò yẹ ká bá wí sẹ́, tágbà bá wá takùn mọ́lẹ̀ torí ilé ayé tàwa yìí ọlọ́run ló mẹ́ni yìí fẹ́ ni. Ayé tàwa yìí ọlọ́run ló mẹ́ni. Ẹ máa accept pẹ̀lú mi ẹ̀yin tèmi wípé téèyàn bá rí ọlọ́rọ̀ ẹ̀, especially ẹni téèyàn like abẹ́ni téèyàn fọkàn tán, téèyàn rò pé mo fura pé ní nífẹ̀ẹ́ mi gan, èèyàn máa ń sọ àsọtán ọ̀rọ̀ fún o. Ó dẹ̀ common àfi tá a bá fẹ́ máa tanra wa lókù pé ẹni tí mo nífẹ̀ẹ́ tí mo fẹ́ràn dénúdénú èèyàn máa sọ àwọn ọ̀rọ̀ àṣírí mi gan, kódà wàá bẹ ẹlòmíì jẹ́ fún un. Ó ti lè sọ tán wàá kàn wá pé ọmọ sọ̀rọ̀ tí mo dẹ̀ sọ yóò dẹ̀ pọ̀ báyìí, wàá kàn gbà ṣe lágbájá kò lè jojú mi jàre, nítorí pé ọlọ́rọ̀ ní aláṣírí nìyí. So gbogbo conversation ọba orin àfàsù náà ó wá ń rìkọ́ọ̀dù ẹ̀. Àwọn Yorùbá tiẹ̀ máa ń sọ pé ìjà dé lórí dòwe, ìjà ò tiẹ̀ tí ì dé rárá. Ó ti rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ tẹ́ni ẹ bẹ́ẹ̀ sọ. Ó rìkọ́ọ̀dù yìí tó sọ ń pa Pàsó, ó rìkọ́ọ̀dù torí Yomi Hamzat, ó wá post ẹ̀ fún gbogbo ayé gbọ́. Wá ní èèyàn burúkú lọ borin ó ń lépa ẹ̀mí ẹ̀. Mi ní much láti sọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Déwálé Òṣùpá sọ. Mo rí i pé ọ̀rọ̀ yẹn lọ fà ó ní agbára. Tá a bá bímọ ẹ jẹ́ ká tọ́ ẹ gbọ́ lẹ́nu Déwálé Òṣùpá fúnra yín. Ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí Àkọ́ TV, ẹ like ẹ ṣe ẹ jọ ẹ comment ṣé wà ìdàṣà. Tọ́mọ òyà lọ́la ló yẹ kó bí máa rò, kàyàfèrè tọ́mọ lọ́la ká lè sinmi. Tọ́mọ òyà lọ́la ló yẹ kó bí máa rò, kàyàfèrè tọ́mọ lọ́la ká lè sinmi. Òbí tí ó jèrè lọ́la kó fèdè ṣòwò ní. Òbí tí ó jèrè lọ́la kó fèdè ṣòwò ní o. Ó sì mójú tó délẹ̀ kó lè rèrè yẹn jẹ. Tọ́mọ òyà lọ́la ló yẹ kó bí máa rò, kàyàfèrè tọ́mọ lọ́la ká lè sinmi. Ẹ̀kọ́ mọ́ education ẹ̀kọ́ mọ́ yín lẹ́kọ́lé. Ẹ̀kọ́ mọ́ education ẹ̀kọ́ mọ́ yín lẹ́kọ́lé o. Káfí mọ́ lọ́hùn kọ́ mọ́ tí a bí ṣe kókó. Tọ́mọ òyà lọ́la ló yẹ kó bí máa rò, kàyàfèrè tọ́mọ lọ́la ká lè sinmi. Àwọn ẹ̀kọ́ lójú. Ọmọ làṣọ láyé. Ọba fi iṣẹ́ pa bàbá yín òòrùn mi lọ́rùn rárá. Ń tọ́mọ òyà lọ́la ló yẹ kó bí máa rò, kàyàfèrè tọ́mọ lọ́la ká lè sinmi. Ń tọ́mọ òyà lọ́la ló yẹ kó bí máa rò, kàyàfèrè tọ́mọ lọ́la ká lè sinmi. Ìmọ̀lẹ̀ ẹ máa rí lọ́díò mark. Producer àti manager mi ń gbọ́, gbogbo àwọn láìfù mi wà bí wọ́n ti gbọ́, ẹ máa rí lọ́díò mark. Wọ́n ṣàn. Dìbò la máa bẹ̀. Òbí tí ó jèrè lọ́la kó fẹ́ ní ṣòwò ní. Òbí tí ó jèrè lọ́la kó fẹ́ ní ṣòwò ní o. Kò sì mójú tó délẹ̀ kó lè rèrè yẹn jẹ. Tọ́mọ òyà lọ́la ló yẹ kó bí máa rò, kàyàfèrè tọ́mọ lọ́la ká lè sinmi. Pé ká bímọ àfíìsì kẹ̀dá bímọ láyé ń bí nǹkan rẹ̀ ni. Ṣùgbọ́n kó tó pé ká kọ́mọ kó gbẹ́kọ̀ọ́, tí ò bá gbẹ́kọ̀ọ́ tọ́mọ bá yà pàpà láyé. Ó di fìtínà fún bàbá màmá ẹ̀ rìn, ó ti di ìdààmú fáwọn ará àdúgbò ni. Bàbá lókè má jẹ́ bímọ gbàjẹ́ sí mi.
bímọ láyé bí nǹkan rere ṣùgbọ́n kó tó pé ká kọ́ mọ̀ kó gbẹ̀kọ́ tí ò bá gbẹ̀kọ́ tọrọ bá yà pàpà lági á di fìtínú fún bàbá màmá ẹ̀ ni ó ti di ìdààmú fáwọn ará àdúgbò ni bàbá lókè dájẹ́ ni mo gbàjẹ́ sí mi. ọmọ bùjọ ọmọ rẹ̀ ọmọ bùjọ ọmọ rẹ̀ aláàánú mi déwálé ọmọ bùjọ ọmọ rẹ̀ anara ni wọn ni mú bùtà wù gẹ́gẹ́ anara ni wọn mú bùtà wù tó kú ọmọ bùjọ ọmọ rẹ̀ ó wà nílùú London àbádùnú wálé àná lánàá ìwọ̀n ọmọ bùjọmọ rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ àná lánàá ìwọ̀n ọmọ bùjọmọ rẹ̀ ẹ ṣé mo dúpẹ́.